Hello. Báwo. Ibo ló wà? Ṣó yẹn wà lórí? Okay, ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Fún mi ní 10 minutes. Ṣùgbọ́n. Yeah. Wo ṣá. Orí náà ni. Ẹ wo mo máa fún yín lóhùn ẹ̀. Mo máa fún yín, ẹ kò fún mi ní time. Hey, you're not looking bad at all. Hey, what do you worry in? Beautiful Adebayo, you're now very beautiful. Look at you. Hey, ẹ mọ̀ kí mo kì í ṣe báyìí náà tẹ́lẹ̀ náà. Okay. Ọ̀nà máa sọ̀rọ̀ tán. Ṣé bí ọmọ náà lọ di ẹni? Wọ́n ń disturb mi fún wọlé náà. Ìwọ náà dẹ̀ ní ọ̀nà máa transfer owó transfer fún. Ṣé torí owó lílo ṣe wá ń pè tó for opportunity rẹ̀ àròjọ for like 10-15 minutes only for? Yes, no. Torí owó lé. Ṣé reason tó ṣe wá ń wò mí látàárọ̀ nìyẹn? O ti fẹ́ gbàgbé ojú ẹ̀ sí mi lára. Kí ló dé? Ṣé ìgbà tí mo mọ̀ ẹ́ báyìí kọ́ ló ṣe rí bí ìwọ̀n náà kan? Ìwọ náà wò bó ṣe rí náà. Ìwọ náà tí wọ́n náà ṣe rí gbà ẹ̀ náà nìyẹn náà. Ìwọ náà ṣe wá rí shape ẹ̀ sìn. You're now very endowed. Looking very lovely. Wow. So kí ni kí n offer ẹ báyìí? Thank you so much. So opportunity. Is it mad? It's a swim. It's okay. It's okay. All we'll do is just to back to the arrow Monday. I'll transfer the whole thing to you, so you just forward it to me. Are you sure? Come back with him. Are you sure this time around? Yes, no. Trust me. Thank you. You're welcome. Hello there. Hello, ọkọ mi. Báwo ni? Wow. Ṣé o ti wá dé Port Harcourt?
Port Harcourt, no, everywhere is cool. Yeah. If I'm going to a hotel. For real? What you doing? The battery Ronke don't go off from a hotel. Wow. Very delicious. As in, me take off for you the kitchen, but we don't jam on it, but no. I'm be to no man say me. Hello, Chloe? I'm missing you. Oh! No, go say. Can you window low? Adjust the window blinding. No, it's okay, I'm alright. That's all. Video call. Oh, wait, let's show video call. Bye. That time it's on. Mo wá bí tó fi mí sí. All right, let's share call. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá tún pè ẹ́ later. Hello? Ibo lo wà yìí? Wá sí tẹ́wọ̀n. Sí wàhálà dẹ̀. All right. I love you too. Oh gosh. Baby. Nǹkan kan ṣẹlẹ̀ mú láti lọ sílé ẹsẹ̀. And yes, it's a matter of urgency. Oh baby, ó ṣe sọ fún wọn sí pé Port Harcourt ló wà nínú. Mo láti wà ní nǹkan ṣẹlẹ̀ mú láti attend sí very very urgent place. Ó ṣe sí very urgent. No, because it's just very urgent. I had to just come. Tí mi ò bá lè padà wá síbí lẹ́nu, a jẹ́ pé màá rẹ̀ lọ́la bọ̀tún náà ni. Trust me. It's a good night. It's a good night. Okay. Ilé o. Baby. Yeah, there. Key car keys me. Oh, sorry. Okay. So, I'll talk to you. No problem. I'll be fine. All right, there. Wala to ma wa mi ke o ma fẹ́ married man ile. Fenty pele. Ọ̀rọ̀ wo ni koko. Hello? Yeah. Mo rò pé mo máa jáde lẹ́ẹ̀kan ni but mo ò lọ anywhere mo ńsìn. Ṣó lè máa bọ́ ńsìn? Ṣówó yẹn wà lọ́wọ́ ẹ̀. Ó yá máa bọ̀ mo ń dúró díẹ̀. All right. Okay. Ṣé bí mo ti kiss ẹ lẹ́ẹ̀kan? Ojú tó lé ojú tó kó ojú tó lé ojú tó kó bẹ́ẹ̀ mọ òfin tó tó àfi kí n mọ bó ti ń lọ. Ẹ̀mí fẹ́ mọ òfin tó tó àfi kí n mọ bó ti ń lọ. Ó kọjá fẹ́ńsà ó kọjá fẹ́ńsà. Sharafa. Ọ̀gá mi sà. Ọ̀gá, welcome sà. Báwo? Ìyá mi lọ. Wọ́n ti jáde lọ. Bẹ́ẹ̀ ṣe jáde làwọn náà ti jáde kúrò nílé. Wọ́n sọ fún mi pé ẹ lọ sí Pọ́tà. Kò sí nílé báyìí. Wọn ò sí nílé sà. Ìyá mi ò sí nílé. Bẹ́ẹ̀ ni sà, wọn ò sí nílé. Sharafa, ti gẹ̀ẹ́sì yẹn. Ọ̀gá, máa ti gbé mọ́tò yín wọlé. Ó dà, mo ti gbọ́, máa lọ rú.
Hello. Hello. Femi, báwo ni? Níbo lo wà? Oh, mo ṣe shower tán ni mo wà ní sitting room báyìí. Mo wo fíìmù kan ní African Magic. Yoruba. So sitting room lo wà sẹ́yìn tó ti wo film. Okay. Ẹ jẹ́ pé same film lájọ wò ni. Ìwọ náà wo Port Harcourt? Yeah. Fíìmù yẹn wà interesting. Port Harcourt kan. Mo wà ní sitting room wà nílé. Níbo? Mo ní sitting room lèmi náà wà sẹ́yìn tájọ wo film yẹn. Very interesting movie. Nínú sitting room wa. Ìwọ jókòó sórí 3-seater. Èmi wà lórí 2-seater. Àwa jọ wo the same film tó ń wò lọ́wọ́ yẹn. Yeah. Kí ni kí n fà ẹ báyìí? Mo wà okay. Mo jẹ́ kí n fọ́ ọmọ náà. Ọkọ mi ti dé. Ọkọ mi wà lẹ́. Wọ́n máa pè é ṣùgbọ́n. Ìyá sọ́rí àwọn obìnrin yàtọ̀ àwọn ṣáàkì. Pàtó kó mọ̀ kọ́kọ́ wà ní kékeré ti wá disturb mi. Bó ṣe rò yẹn ni ṣe bó ṣe rí nìyẹn. It's not what I'm thinking. Jẹ́ kí n explain. Báwo ló ṣe mọ ọkọ tí mo báwo ni wọ́n ṣe mọ ọkọ tó wà lọ́kọ tèmi? Sí àṣà. Táìmù tí mo bá ṣiṣẹ́ iṣẹ́ owó tí mi àtẹ̀jọ́ ní tí mo ṣiṣẹ́ ìwà pọ́sítà wọ́n máa ń yan ṣíkàkiri pẹ̀lú àwọn ọkùnrin ṣiṣẹ́ àbí wọ́n máa ṣiṣẹ́ náà àgbèrè àtúnṣe wà nù tó lọ́wọ́ ẹ̀ wọ́n máa ìzì bíi ìjàkàkiri àbí. It's such a disgrace to your son. Ó mọ nǹkan tó rí o, ó mọ nǹkan tó rí o, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. One more word from you. Understand? Láàrin ìgbà àti ẹ̀ ní àtìdé. Ṣé mo gbogbo iṣẹ́ náà ní ẹjọ́ sí nìyẹn? That other guy. Ṣé wọ́n ti? Bó ṣe ṣe náà nìyẹn. Mo rò pé bóyá a ti mú ajá ẹ̀ kúrò nínú ìdọ̀tí ni. Ṣé lè dé lásìlásì? Tó máa wú ẹ̀ tó máa fọ́ ẹ̀ tó ń sìn. You still go back there, you still go back to that rubbish. Ajá oníṣekúṣe onínọ́bì. Kàmínà, èmi ò ní fọwọ́ kàn ẹ́. Èmi máa fọwọ́ kàn lù ẹ́. Ohun tó máa pa lóyún ti wà lára yín. Yes! Ohun tó máa pa ètò wà lára rẹ̀ rí. Ìwé ìgbà HIV máa pa yín. AIDS! Bẹ́ẹ̀ ni ẹ máa ń gbẹ́kùn ni. Tàbí kẹ́ ló máa gùn. Ẹ má bínú. Àmọ́ ìwọ náà ṣe bó sọ pé òun ṣe Port Harcourt. Kí ló wá dé? Oh, bravo. Nice one. So o ti ń sọmọ encourage àbí? O ti ń wọ́n tó máa fi defend ara ẹ̀. Jẹ́ kí n jẹ́ kó yẹ. Èmi ò lọ sí Port Harcourt kan. Yes! Mi ò lọ sí Port Harcourt anywhere. Mo mọ̀ parọ́ fún mi because mo fẹ́ ká ẹ báyìí. Mo fẹ́ mú ẹ bọ̀ ewu wá ṣe látàgbé àtòlè tó ń jà ni mo ṣe mú ẹ lẹ́nu. Yes! Mo wà ládùúgbò mo kàn wá dọ́ǹgẹ̀ síbi kan. Mo ṣọ́ ẹ, mo lè ti rí ẹ mọ́ sẹ́. Ìwọ aṣẹ́wó olè ọ̀lẹ. Mo ti máa ṣe jù pé kí n máa bẹ́ẹ̀ lọ sí má bínú. No problem. Ó jẹ́ kí n tẹ̀ ẹ́ jọ ọkọ mi olówó orí mi bí ẹlòmíì. Tó bá fọwọ́ kàn mi tí bá gbá ojú ẹ̀. Aṣẹ́wó ọ̀dọ́kọ olè. Ìbọn. Olè òṣì. Wọ́n bí tí n bá padà bá ẹ̀mẹ̀ yẹn, wàá yàn o. Tani fẹ́? Ṣọ́kò ò trust ẹ rárá mọ́ ni.
àbí ṣé ni ló ṣẹ̀ mọ́ ẹ ni. Ìrè, kí ló tí gbọ́? Ọ̀rọ̀ yẹn mà le ju bó ṣe wù lọ. Ló bá ní ṣe ni mo ní àlè ló lé mi oníṣìnà oníranu. Ó fẹ́ pè mí lólè kó pè mí lọ́lẹ̀. Kò sí báwọn ẹbí ọkọ mi ò ṣe bẹ ọkọ mi tó ó fárígá ni. Ó ní láyé òun ò fẹ́ mi mọ́ kó ní kálukú máa lọ tiẹ̀. Ṣé òun sọ bí Kọ́lá ṣe jẹ́ fún un? Ó ṣàlàyé fún un. Mo tiẹ̀ ti jẹ́ kó understand pé Kọ́lá ti ask me out to be nígbà tá a wà ní school. Ó jẹ́ kó mọ̀ pé schoolmate ni wá. Ìgbà yẹn dẹ̀ lílé mo sọ fún un, mo ní mi ò ṣe. Ó dẹ̀ ti gbàgbé ẹ̀. Kọ́lá ti travel, ó ti dé. Ṣebí torí pé ó ṣẹ̀dé náà ni mo ṣe ní kí n lọ yọjú sí. Àti pé kò sí nǹkan tí mò ń ṣe ní lọ́jọ́ yẹn. Kò gbọ́ o. Ṣọ́mọ kan, mo tún sọ fún Kọ́lá pé kí Kọ́lá wá bá mi bẹ́ẹ̀ lé. Ó tún change fún mi. Ó lé mi gbé ọkùnrin wá ká òun mọ́lé. Wo nǹkan tójú mi rí lọ́rọ̀ yìí ò mà kéré. Ó bá mi fa gan ni o. Òun ti wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti bá mi parí mi. Àmọ́ nǹkan tó wá ń dùn mí bẹ́ẹ̀ ni pé gbogbo ìgbà tá a bá ti ní iṣu kékeré báyìí ó máa mọ́rọ̀ ẹ̀sẹ̀ mi. Bẹ́ẹ̀ lọ́jọ́ kan tèmi lọ ń receive call àbí tí èèyàn kan text mi tó ń fi love tó ń fi kí ló dé pé ẹ̀kọ́ ti sún mi kù ní enjoy marriage mi mọ́. Kí n tó ṣe nǹkan tí ò tiẹ̀ tí ò rí létí mọ́rọ̀ ọkùnrin rárá máa ti sọ ó máa ti bú mi ó máa ti pè mí lónìrànù. Ó sún mi ọ̀rẹ́ mi ní ìmọ̀kọ́ tí mo lè ṣe. Ṣó ti rí ètò sọ last year ti ṣẹlẹ̀ sẹ́yìn gan-an and bó ṣe rí nìyẹn. Tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n máa go back to the past ni. Kò ní dúró rárá tó bá ṣe báyìí ó máa rán ẹ létí ní straight and that is why tí wọ́n gan gbọ́dọ̀ gbá ẹ̀sùn sí lẹ́sẹ̀. Tẹ́ ẹ̀ tí fẹ́ra yín sílé kí ló dé kí ló le tó bẹ́ẹ̀. Atẹnumọ́ yìí ó dé lè tẹnumọ́ ọ̀rọ̀ ọmọ èmi náà mọ̀ tẹ́lẹ̀ pé ó látẹnumọ́. wá gbẹ́sùn sí lẹ́sẹ̀ ni o torí gbogbo wa ló lè ẹni tílẹ̀ bá mọ́ bá ní. I'm very sure pé òun gan máa yan àlè tó bá tókun pin ẹ̀ dáadáa tó wádìí ẹ̀ dáadáa wá kà. Ire ṣé nǹkan tó ń jẹ́ láti sọ fún mi ni pé ọkọ mi ń yàn lè. Ṣé òun wá ẹ̀mí ni gbogbo ọkùnrin ni ìran ọkùnrin ló ń ṣe bẹ́ẹ̀. Mi ò rò bẹ́ẹ̀ o. Ṣé òun wá ẹ̀mí ni. Mi ò rò pé ọkọ mi ń yàn lè àti pé ṣé ìwọ rò pé gbogbo ọkùnrin ló ń yàn lè ni. Nígbà tó ti di pé tó bá ti ṣẹ̀ báyìí ọmọ àmọ́rọ̀ ẹ̀sẹ̀ nù ni wọ́n náà máa wá nǹkan kan torí pé àwọn gan mo mọ̀ pé wọ́n ń ṣe nǹkan tí ò dáa wọ́n náà máa wá kíní yẹn wàá máa lè máa sọ so that all these things can end. Nǹkan tó lè gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ìyẹn mi pé kí n máa ṣọ́ bí a tó bá ń jáde kí n máa tẹ̀lé kí n máa ókè ó ti yé mi. Sí wàhálà máa ṣọ́ náà ni mi ì tẹ̀lé wait kí n rí nǹkan báyìí kí n rí nǹkan dì mọ́ lẹ́sẹ̀ báyìí tó bá ti ń sọ tèmi kí mi náà máa sọ tèmi. Ojú tó lé ojú tó kó ojú tó lé ojú tó kó Hello ọ̀rẹ́, báwo ni? Ibi iṣẹ́ mi ò máa lọ síbi iṣẹ́ o. Iṣẹ́ ilé ìdí mo gbà gan-an ṣé kò jù iṣẹ́ lọ. Iṣẹ́ detective tó gbélé mi lọ́wọ́ ni. Mo ti bẹ̀rẹ̀ mo ti pàṣẹ nǹkan mo wá expect tó kọjá. Èmi ò wá ṣọ́ pé ó yàlè o tó bá yẹ kó wá yàlè lóòótọ́ ẹnu ẹ̀ lájọ́ wáyé. A ní mo ti gbaṣẹ́ yìí mo ti gbà á nìyẹn kò sí wàhálà máa padà pé ṣùgbọ́n. Ṣé mi lè dìtẹ́? It's only a fraction apart of what it really is. Even if you
Ojú tó lé, ojú tó kò, ojú tó lé, ojú tó kò, èmi fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Èmi fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Ó kọjá fẹ́ńsá, ó kọjá fẹ́ńsá, ó kọjá fẹ́ńsá, ó kọjá fẹ́ńsá. Ẹ fẹ́ mọ òfin tó tó, òfin tó tó, òfin tó tó, ẹ̀yin fẹ́ mọ bó ti ń lọ. Ẹ fẹ́ mọ òfin tó, òfin tó tó, òfin tó tó, ẹ̀yin fẹ́ mọ bó ti ń lọ. Inú adájí kò ṣe rí rárá. Afẹ́nitán lọ́rùn bá fún lóore ọ̀fẹ́ nìkan ló lè káyé já. Ilé ayé ilé kò sẹ́ni tá lè finúwé. Bí wọ́n bá gbé ọgbọ́n bí fábọ́. Ẹ gbà lọ ra ṣàwámà yẹn wá. Má pẹ́ o. What you and I see often, I tell you it's only a fraction apart of what it really is. Èmi ò bá kí n jẹ ṣàwámà. Ṣùgbọ́n ìyàwó mi àti bá ti fẹ́ kó wà tètè ṣàtìrà ṣàwámà fún mi. Tí n bá ra ṣàwámà fún bígbà tó lose the flight ẹ̀ ló mọ̀ máa tara báyìí ní pé baby you should have gotten me ṣàwámà. Òun ló like ṣàwámà o. Tó bá jẹ ṣàwámà ṣe mo fi bẹ́tà. Ṣàwámà lélẹ̀. Pizza. Ọ̀dẹ̀. Àǹtí inú mi dùn. The last time tẹ́wọ́ àìsàn pé ẹ fẹ́ fún mi lágbo tẹ́wọ́ tẹ́jẹ́. Nǹkan tí mo fẹ́. Okay, má worry. You are very stupid. You are very orí ò pé rárá. Kí ló ń ṣe ó ṣe bẹ́ẹ̀ báyìí ná? Orí mi lórí ìjókòó, ó tún sọ pé adé ìdálẹ́ máa fún mi kọ́. Bẹ́ẹ̀ ṣàwámà lọ sí àwọn ìjọ. Kò sọ fún pé mò ń bọ̀. Ó ní ju èdè ìbí ọmọ kan tó wà lára ẹ̀. Sisi jẹ́ tuwẹ́, ó máa ń kọjá yìí wọn ni. Bí àtẹni tó bá ti jù wọ́n lọ, bá ti ń tọ́ tí ń kọnu sí wọn, tọ́ tí ń gba nǹkan tó jù wọ́n lọ. Ẹ má bínú sá. Èmi ni mo promise pé mo máa bá mu wá. Wọ́n máa wò ó tí ẹ jáde mọ́ máa mú mi sọ nǹkan tó yẹ kí n sọ. Rádaràda. Àwítán, ó ní ṣe ń jẹ́ ìpè mi. So, my dear, nípa traveling o máa ní láti scan data page international passport alright? Wàá send ẹ sí email mi àbí WhatsApp mi. So máa sọ fún adágún. I'll prepare gbogbo documents ẹ̀ àdẹ́jọ́ lọ submit. Alright? Kọ́dún tó parí wà kó lu ìṣá. But oṣù méjì ló kù kọ́dún ìparí. Kí ọdún yìí kù oṣù kan àbọ̀sẹ̀ méjì lágbára Ọlọ́run wà kó lu ìwòsàn. That's okay. No, that's okay. Then you see your phone ready. Yeah. Esa tó mọ̀ kí wọ́n. Máa jíjẹ. Tó bá ti jẹ ṣàwáwọ̀ máa jíjẹ. Mo ti scan data page passport mi, mo ti send ẹ sí email yín sá. Olórí ibùkún. Ọ̀rọ̀ tó pamọ́ lójú. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ọlọ́run ní Jésù! ìkan ló. Jésù! Ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn. Ọlọ́run ní ìkan ló yé. Lódodo, lódodo lẹ́ẹ̀fi ṣọ̀rọ̀ àṣírí. Mo ní lódodo lẹ́ẹ̀fi ṣọ̀rọ̀ àṣírí.
ṣùgbọ́n kò sóhun tó pamọ́ lójú Ọlọ́run ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn Ọlọ́run nìkan ló yé. Kí ló ṣe? Tí ẹ yé mi bó ṣe ń ṣe mí. Ìbáwọ̀, orí tí mo wọlé wo jíjẹ òṣè wọn kọ̀ọ̀kan jókòó sí ilẹ̀. Ireti. Ilé ètò wà restless yìí, are you sure you're fine? Tí ẹ yé mi, ṣé lo yọjú ń kọ́ mi? Dàbí pé inú mi gbogbo ìṣá ń ṣe mí pọ̀. Pẹ̀lẹ́, bí a kò dé wá nǹkan jù. Mo ti ẹ̀ ń pè ẹ́ pé kó má lọ jẹ́ pé ibi ló ń pa mí pé kò tẹ̀ bá mi get snacks náà tó bá ń bọ̀. Ò gbé fóònù ẹ̀. Ṣebí tó bá jẹ́ pé pizza ló ra wá ń sìn àbí ṣàwámà àbí bó tiẹ̀ já sùn wọ́n ti ẹ̀ ṣe jẹ yẹn náà bóyá máa wà ókè. Ò gbé fóònù ẹ̀. Ta ni ẹ? Èmi. Kí n bẹ́ẹ̀ ra snack, ṣàwámà, kí ló tún gbé náà? Pizza. Comedian ni. Ṣé o rí irú àwọn ọ̀pẹ lẹ́nu mi rí? Ṣé ìyẹn wá ní pé kó má mọ ibi tó ti ń ta ṣàwámà ni? Láti tó ti mọ̀ mí, ṣó rí mi kí n jẹ́rú àwọn ọ̀pẹ yẹn rí? I don't take them. Báwo mo ṣe fẹ́ wọn bí wọ́n ti ń ta? Nǹkan téèyàn ò bá kí n jẹ, èèyàn ò lè mọ bí wọ́n ti ń ta. Mi ì ní ọ̀pọ̀ ṣe é sè, kò sí ní dọ́kọ̀ mi pẹ̀lú ẹ̀. Báwo fẹ́ jẹ bí kan lábí egbò, èkuru, àsáró, àwọn oúnjẹ tó make sense nìyẹn mi. I don't take junks. What's that? Onísùúrù, ṣé wàá bá mi ṣe noodles lọ́wọ́? Báwo ni máa rí? Sùn, àwọn òkè máa ń lè jẹ àwọn lie down. All right. Ojú tó lé, ojú tó kò, ojú tó lé, ojú tó kò, èmi fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Èmi fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Hello ọ̀rẹ́ mi. Mo wà ókè o. Mọ́tò rẹ̀. Èmi kọ́. Mo máa ti gbé mọ́tò yẹn sílẹ̀ fún Bísí. Bí mo ṣe gbé fún mo gba mọ́tò tiẹ̀. Ó mọ̀ pé èmi náà ní fẹ́ máa ṣí mọ́tò kan máa tẹ̀ lọ́kọ mi, you understand? So òun náà má lọ wò pé mọ́tò kan ló ń tẹ̀lé òun káàkiri. Mọ́tò ẹ̀ wà lọ́wọ́ ẹ̀, ọmọ kó mọ́tò ẹ̀ save now. Ọmọ Bísí pé kò kí n wa mọ́tò ní wàkúwà. And again, n sọ fún pé tó bá ṣe tán tó gbé lọ sí car wash. Ìgbà tó rí mọ́tò yẹn orí pó clean. Báwo rẹ̀ kò ní sí wàhálà. Mò ń tẹ̀lé sìn bí mo ṣe wà yí báyìí, mò ń tẹ̀lé lẹ́yìn ní back to back. So tí bá ṣe tán, màá pè ẹ́. Okay. Tell you it's only a fraction of what it really is. Even if you couldn't see, I tell you what is beneath is unimaginable. Kọja fẹ́nsá, Kọja fẹ́nkálẹ̀, Kọja fẹ́mọ òfin tó ẹ̀yin fẹ́mọ bó ti ń lọ.
ọ̀tá ajé ló máa débi mọ́tò ilé tó máa sọ pé kò ní tì mọ́tò yóò ní complain kankan lórí. kí ni ti ń pẹ́ ńlẹ̀ ó yẹ kó tún lọ jù báyìí lọ. òun náà là ń sọ òun bá wa lẹ́nu ẹ̀. ṣé orí mọ́tò yìí 5 million naira ṣe ní isb dà níjẹta. 5m that's good now kó lọ kó wà ṣe ní serious. káta mọ́tò yìí 5 million naira. ẹ pé kó máa bọ̀ kó kó wá. farabalẹ̀ mọ́tò yìí lórí gbá 8 million 7 million ní náà ṣó mọ̀ ni 5 million yẹn ti kéré jù mẹ́. ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ mọ́tò ṣé 5 million naira ṣé o sì wà òkè pẹ̀lú 5 million naira. kí ló ń ṣe bọ̀bọ̀ ètò ìkọ́ bá 5 million naira ní tá à ń sọ yìí èdè kókó wá mọ́tò tí ń pẹ́ ló máa dọ́ṣẹ́ náà àlàyé kọ́lá mẹ́rin dey come now. ok jẹ́ kí n ibo. ẹ máa láti pè ẹni yẹn sìn kó wá bọ̀ tó bá ti ń bọ̀ ẹni kó mú 500,000 kó hà dẹ̀ sí. bọ̀bọ̀ ní sùjàre àkílóṣẹ́ àlàyé. ok kí ni o fẹ́ ká ṣe. tẹ́lẹ̀ bá ti ready tó a kó lówó lẹ́sìn kó máa bọ̀ 5 million naira kó máa san. with 5 million naira. this thing dey go tí ń pẹ́jọ́ máa dọ́ṣẹ́ náà. ok. mo tó ṣe kọ́ọ̀tì àmì inú wẹ̀rẹ̀ àgùdù ìwé ọ̀. ṣé o ti gbọ́ nǹkan tó sọ. ok. Price. This is wow. beyond expectation. Mo bá mi mú fóònù mi bí mo ti ń charge ẹ̀. Kárí wọn ló kàn ọmọ òun mọ orin ni o. Gbọ̀jà mọ́ra orin lẹ́yìn. Gan badly sí ní ayé táwọn ń kan sí ta ò rẹ́rìn. Hello. Hello. Excuse me, please. Good afternoon. Good afternoon. Ẹ jọ̀ọ́ mo ní kí n wá béèrè pé ṣé wọ́n ń kó mọ́tò bí? À ń kó mọ́tò ni but majorly a máa ń ta mọ́tò ni. Gbogbo àwọn vehicles tẹ̀rí bẹ̀ yẹn gbogbo àwọn mọ́tò tẹ̀rí bẹ̀ yẹn títà ló wà fún. A máa ń ta ni kò sí mọ́tò tẹ fẹ́ tà bí wọ́n tán lè tà. So gbogbo mọ́tò tó àti mọ́tò yẹn náà ẹ fẹ́ tà níbẹ̀? Mọ́tò yẹn a fẹ́ tà ni gbogbo mọ́tò tó wà níbẹ̀ yẹn títà ló wà fún. Jeep yẹn náà. Jeep yẹn gan la ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́. Tẹ bá dé nice bẹ́ẹ̀ ṣe wáyé tẹ bá kàn gbé súnmọ́ ẹni yẹn kàn lè bá sọ̀rọ̀ price akàn òye. Ṣé ẹni tó fẹ́ ta mọ́tò yẹn wà ń bẹ̀ báyìí? Àbí ọdún pupa lẹ́ẹ̀kan yẹn wà láyé tó wà lọ́kàn yẹn tó pupa yẹn ó ní. Ẹ jẹ́ kí n kúkú. Ọkọ ní ẹ má wọrí èmi náà máa ń ta mọ́tò oyè yín bọ̀ mo a máa ṣe business ṣá bí iye èlò náà fẹ́ tà. At least about be 5 to 6 million naira. 5 million naira. Wow, ó jẹ́ wàá dá ọ ẹ máa padà wá máa ṣe business. Ẹ jẹ́ kí n gba aago yín náà. Ẹ má wọrí kò mú wa wá. Ẹ ṣọ́. Ṣọ́ mo máa padà wá. Ẹ jọ̀ọ́ ẹ máa patronize kò sí tá kí n tà bí o béèyàn gbé ya èèyàn débi a máa tà. So gbogbo mọ́tò lẹ máa ń tà. Gbogbo nǹkan máa ń tra trailer. I swear kò sí tá kí n tà bí bá. Kò sí wàhálà. Ìyá mi tó tán náà ẹ ṣe gan. Kò sí wàhálà kò sí wèrè. Ẹ jẹ́ má tún padà wá. Ẹ wà ókè. This is beyond expectation. Beyond expectation. This is beyond expectation. Beyond expectation. Ìyá ọkọ mi, ẹ máa kújọ́ mẹ́ta. Ojú yín mo rí lè ní. Kí ló wá dé? Láti ìgbà tẹ́gbọ́n yín ti ṣaláìsí ẹ̀ tí ẹ yọjú sí mi. Ṣé ń bínú sí mi? Ẹ má bínú sí mi. Ẹ wo òkè bí ni ò jẹ́ kárí tán. Iṣẹ́ ni wàhálà ló tún wàhálà ló sí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi. Ọlọ́run àkókò yóò gbogbo wa. Ẹ̀pẹ̀lẹ̀ kí ni kí wọ́n fi yín lálejò báyìí? Ẹ wo mi ò tiẹ̀ fẹ́ jẹ anything rárá torí ọ̀rọ̀ tó gbé mi wọ́n wà very very important. Lẹ́yìn tó yẹ pé ẹ ti wà bí láti jọ ìtẹ́jàjà máa wá lẹ́yìn tẹ́tí wá lẹ́yìn jẹ. Bí a ti máa ti sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ sọ tó máa wá jẹ. Ó ní pàtí kan tí mo fẹ́ lọ. Pàtí yẹn dẹ̀ lélẹ̀ àwọn tó ń bọ̀ ń bẹ̀ àwọn olówó àwọn ọlọ́lá àwọn tó nípò nílùú yìí náà ń bọ̀ ń bẹ̀. So ìmọ̀ ò pé kí wọ́n sọ fún yín kẹ́kẹ́ tẹ̀ tẹ̀lé mi lọ at least kán lè rí mọ́ mi tó yẹ yín tábàdẹ̀ ti ń lọ. Mo fẹ́ ká gbé mọ́tò ńlá lọ bíi mọ́tò tí bọ̀dá mi rà kó tó di pé wọ́n ṣaláìsí yẹn mi jíìp yẹn. That new one? Yes. Mọ́tò yẹn ò dẹ̀ sí nílé báyìí. Torí driver complain the last time tagbe jáde pé ó ń ṣe overheating. Mo á ní kó gbé lọ fáwọn tó máa fix ẹ̀. Kò dẹ̀ tí ready. Wàá lè gbé kan náà mọ́tò tèmi lọ kò mí. Ó wà lọ́dọ̀ mechanic. Ẹni sùúrù mọ́tò tẹ̀ ń sọ yìí
mo rí ọkọ mi àtọ̀rẹ́ ọkọ mi tó ń gbé lọ síbi tí wọ́n ti fẹ́ ta mọ́tò tó dẹ̀ láwọn fẹ́ ta. ọkọ yín fẹ́ ta mọ́tò ọkọ mi mọ́tò mi láì sọ fún mi máa pe ọlọ́pàá fún. èèyàn ọkọ mi kò sí nǹkan kan mo ń wò pé ká fẹ́ lọ́kọ́. nǹkan tí mo ti ń rò ni pé irú ọ̀rọ̀ mọ́tò tá à ń sọ yẹn ẹ̀yin má ṣèyọnu màá lọ rí àwọn ọ̀rẹ́ mi tó ní mọ́tò tó wà òkè dáadáa wáyà mi. ẹ jẹ́ ká gbé kan ní àwọn tọ̀dọ̀ mi. ẹ má wọrí màá gẹ́ẹ̀tì mọ́tò tó wà òkè so màá pè é báṣebáṣe máa ríra pé. No one knows, no one knows, no one knows the root of life. I tell you what is beneath the surface is unimaginable. I felt I understand the rules of life, but I never knew life is so deep, deeper than the deepest sea. No one knows, no one knows, no one knows the root of life. What you see beneath the surface, I tell you, it's unimaginable. Àwa ń finú wé wọn ẹni pé a mọ̀ wọ́n. Ojú wọn làwa ń rí, a ò mọ̀nú wọn. Imú wa níkà kò jẹ́ ká gbóòórùn aṣebi. Imú wa níkà ṣebí àwa ṣe bá mọ́nú wọn aṣojú láàrí àmọ́ ohun tí ń bẹ nínú wọn. ọ̀rọ̀ yóò yé mi mọ́ gbogbo ọ̀rọ̀ yẹn kò tètè wá dojúrú ó dẹ̀ ti ń ju àlá lójú mi abala ni. kì í ṣàlà ó kàn ju àlá ni olórí ọkọ ẹ àti ọ̀rẹ́ pẹ̀lú mọ́tò Ronke ẹ tó fẹ́ lọ tà ó dẹ̀ fi style bèrè lọ́wọ́ ìyàwó Ronke ẹ ó ní dírẹ́bà gbé lọ sọ́dọ̀ mẹkáníìkì ọjọ́ kejì dírẹ́bà kọ lè. tó bá ti gbọ́ nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó ti mọ̀ pé TV program tó ní í ṣe pẹ̀lú ìrírí ayé ni ìrírí ayé lórí yẹn. èmi náà sọ bẹ́ẹ̀ pé ìrírí ayé ni tó mi mọ̀ bó ṣe sáré ṣẹlẹ̀ tí dírẹ́bà dẹ̀ kú lọ́jọ́ kejì. bóyá káàdì kúkú ọlọ́pàá kọ́ investigate ọ̀rọ̀ tó wà nílẹ̀ àbí. èmi náà ti rọ̀rọ̀ ọlọ́pàá yìí o àmọ́ wọ́n á wò pé tó bá jẹ́ pé nǹkan tí mo lórúkọ ló wá padà lọ ṣẹlẹ̀ kí ni mo fẹ́ sọ ṣé mi ò ní wá ní déèyàn burúkú lójú àwọn ẹbí ọkọ mi. ṣé kí ni yóò wá ní máa fẹ́ ti wọ báyìí ó máa fẹ́ ti ṣe tiẹ̀ pàtó kì í ṣe detective ó wá máa ṣọ́yàn kiri. ṣe bí ìwọ náà ló sọ pé kí n máa ṣọ. mo ní kó tẹ̀lé ká mọ̀ bóyá ó ń yàlè ni this one is deep mi ò mọ̀ pé báyìí ni. kò sí nǹkan tí màá ṣe sí o because ibi tí mo dé yìí sìn mi ì lè padà sẹ́yìn o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo ní láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kankan mo ní I need to get to the root of this matter kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan if not ọlọ́mọ ẹ̀kọ́ ló yẹ padà yá wèrè gbogbo náà ó rí pé kí ni yẹn affect brain mi mo ní láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní dírẹ́bà yẹn kò ṣe máa kú just like that ta ló pa gbogbo àwọn nǹkan yẹn mo ní láti mọ̀ kò ní affect iṣẹ́ mi mo máa mọ bí mo ṣe máa ṣe tí màá máa swipe méjèèjì sí àwọn èmi dẹ̀ ti wá ń rò tẹ́lẹ̀ kan kó bóyá kí n lọ bá ọ̀gá mi níbi iṣẹ́ kókó fún mi ní 2 weeks kí n tiẹ̀ lọ sílé kí n lọ tọ́jú ọmọ sí mi pé ara wọn ò yá. ẹ̀rù ń bè wọ́n yìí téèyàn bá lọ wẹ́ni tó jẹ́yàn lówó téèyàn wá lọ pàdé ẹni téèyàn jẹ lówó ńkọ́.
ìgbà tó dé lé ọ̀hún mi là ó ní òkò fún lọ́tún ó ní kó kára ńlẹ̀ ohun ẹ̀bọ ní kó mú jẹ ìfà àsọkọ òfun lọ́tún òfun lóṣì ó yànjú ìgbógó. ó máa dún ìgbà tí mo ti sọ fún ẹ pé ẹ̀sìn tí èmi bá ń sìn ló máa sìn ìwọ kọ́ ló máa gbé ẹ̀sìn kan wá bá mi nínú ilé ìyá ọlọ́jà kí lẹ fẹ́. mo wá borí ni. orí kọ́ ògo òṣùpá ni ẹ bọ́ gbẹ́jọ́ bó sì tọjọ́. ládàpọ̀ wo ládàpọ̀ kan náà ládàpọ̀ tó jẹ́ pé ó lè tarí ayé yìí tí báyìí pọ́lọ́ nǹkan pé ẹ̀ ní wàhálà ní mú un làwù tó lóun òye sùn tọ́lọ́ báyìí lè tó gbé ni ládàpọ̀ ọ̀tà yé. ìrìnsẹ̀. ìrẹ̀ nílò ẹsẹ̀ lọ́nà adíáfó èkó tó ń lọ sájò tó jìn gógó bí ilé ẹjọ́. Fúnni kí ni problem ẹ? Ṣé o fẹ́ sọ mí lẹ́nu ni? oògùn fa tó jáde yìí ò dá o. orí vision sí mi àbí very good màá wá jókòó gbogbo vision yẹn màá wá narrate ẹ ìwọ ṣáà get it wrong. ifá yìí ní ọ̀nà ò dáa. àwọn onílẹ̀ wo ló ń fi nǹkan hàn ok ẹ fẹ́ scam mi ẹ̀yin méjèèjì àbí. ọ̀nà dá fún wọn. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ọjà yẹn. ṣé nǹkan tẹ́ ẹ sọ ni pé ẹ fẹ́ rí ọmọ wa lérè ọmọ gangan lẹ fẹ́ rí. bẹ́ẹ̀ni. yóò ná yín ní 100,000 kẹ tó lè fojú ní jù. ẹlẹ́gbàgbà ní bàbá dùn. ọmọ ọ̀pẹ́pẹ́. ọ̀ká fi wúrẹ́ bọ̀bá. ọ̀pẹ́. Marketed and distributed by Epsilon Movie Productions, Block E3 Up, Suite 10, Arena Market, Oshodi, Lagos. Kumbi, ajunilọ tó lè juni sí kànga ni mi o. Ó mọ̀ mi back in our school days. Ó mọ̀ wípé kò séyìí tó kàn mí pẹ̀lú ayé anybody bàjẹ́. Tí o bá wọ ẹ̀wù rẹ̀ lẹ̀, kí o wọ ṣòkòtò ṣe bí o ti mọ́. I swear to the devil that dwells in me. O ma regret ipò mọ̀ mi rí. That was then. And this is now. Listen. Kò sí nǹkan tó ń bọ̀ lókè. Tílẹ̀ ò bá. Má sọ bẹ́ẹ̀ fún mi mọ́. Tí oòrùn tó bá bínú tán tó bá fìbínú jálulẹ̀ ilẹ̀ aláná àtọmọ ènìyàn àtọmọ ẹranko tó wà lórílẹ̀ wọ́n á sá kíjokíjo. Ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe gbogbo nǹkan tó ń bọ̀ lókè nílẹ̀ lè gbà. Just your imagination. Dúró nǹkan kò kí n jábọ́. Òun rẹ̀ fà jábọ́ rẹ̀. Ọ̀rẹ́ wa, iṣẹ́ Ọlọ́run ni òun kọ̀ọ̀kan rẹ̀ jábọ́. In case you don't know, this is my game. You have to learn to play the game according to my rules. Tó bá wá fún òkú bóyá orí yìí, bóyá géèmù yẹn ó ti sú ẹ àbí pé o lè play according to my own rules. You can go ahead and do your worst. Worst ni kẹ̀. Tí n bá ṣe báàdì ní fún ẹ lásán. Ayaba ike. Ká tó wá sọ pé worst. Not to talk of my worst. My friend, you had better use your head before you lose it. I won't say more than that. Motivational speaker. Má worry. Wàá sunkún pẹ̀lú ẹ̀. Àwọn tí ò mọ̀ ní àbá ìsún kan, àwọn tó mọ̀ ní àbá ìsún kan. Hello, ma. Hello? Yeah, ṣé wàá pa? Oh, okay. Ìwọ ńkọ́? No, bad, mo wà okay. Èmi ti wà ní usual place tí mi ti máa ń ṣe fàájì all the time. Okay. Mo ti wá mo ń go to Instagram page yìí mo ra àwọn pictures yìí. Wow, those pictures are you look so nice there and so beautiful. Those pictures are nice. Yeah. I almost click like on all of them. Ó ṣe. Mi tẹ̀ tí wàá check Instagram láti gbà tí mo ti post picture yẹn. No, ẹ ní láti check. Ẹ ní láti lọ check it. Máa check. Okay. Ó ṣe. Mo lẹ wà ń sìn. Mo ti wà lọ́nà. Oh, okay, that's nice. Ẹ má pẹ́.
Mama dúró dè yín. But ṣé insist pé ọ̀rọ̀ yẹn ò ń ṣọ̀rọ̀ orí fóònù náà? No. Kò ń ṣe nǹkan tá a lè sọ lórí fóònù. Kò ń ṣe nǹkan tá a lè sọ lórí fóònù and ẹ ní láti wà bothered. It's just something we just need to sit and talk about. Mo ti ń bọ̀. Ṣé Kúnbi ọ̀rẹ́ náà wà ńbẹ̀? No, Kúnbi ò sí níbí báyìí. And as a matter of fact, please, mi ò ní fẹ́ kẹ́ ẹ sọ fún Kúnbi pé ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ mi. O ò fẹ́ kí Kúnbi mọ̀ nípa nǹkan tá a fẹ́ sọ? Yeah. Mi ò fẹ́ jẹ́ kó wà involved at all. Yeah, when you get here, we'll talk more about it. Okay. Mo ti gbọ́ kó sí problem, mo ti mọ̀. Alright, mo ti mọ̀. Okay. So ẹ má pẹ́, Mama dúró dè yín. Okay, yeah, that's nice. Ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn, Ọlọ́run nìkan ló yé. Ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn, Kúnbi máa fẹ́ kó jẹ wípé ó bá mi nínú díìnì yìí. Káàdì èmi ni máa win ni. Ó sátẹ̀ èmi ni máa win. Lódodo. Ṣùgbọ́n kò sóhun tó pamọ́ lójú Ọlọ́run. Hello? Hello, Kúnbi. Àjọkẹ́, báwo ni? Mo okay. Má bínú, mi lè gbé, mo ń drive ni, mo ń kánjú lọ bí kan ni. Gbóhùn lọ. Nísìrò, ṣé kò ń ṣe pé bóyá Bọ́lájí pè é? Kí ló dé? So, tó bá ní kí n yọjú sóhun, kí ni ó túmọ̀ sí? Ẹ jọ̀ọ́ náà yín guys, kí ló ń ṣẹlẹ̀ gangan náà, ẹ jẹ́ kó yé mi ẹ jọ̀ọ́. Ọ̀rẹ́ ẹ pè mí pé kí n yọjú sóhun, kí má yẹ kó mọ̀. Èmi ṣe wọ́n pé tí bá tẹ̀ dọ́dọ̀ kí n gbọ́ kan tó fẹ́ sọ náà, màá mọ̀ bóyá kí n pè kí n ṣàlàyé nǹkan tó jẹ́ fún ẹ or not. But wọ́n pè mí sí pé tó bá pè mí kí n má dá lóhùn. Now listen, má lọ rí. Ibi tó wà yẹn turn back. Pàdé mi ní usual spot wa. Mo ń bọ̀. Má worry, ọ̀rọ̀ kan wà very very important. Má lọ rí sẹ́. That guy is a snitch. Trust me, ọ̀dàlẹ̀ burúkú ni. Snitch ayé àtọ̀run. Okay. This is beyond expectation. Beyond expectation. This is beyond expectation. Beyond expectation. It's beyond expectation, my say Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ọ̀rẹ́ ẹ pè mí pé kí n yọjú sóhun kí n má jẹ́ kó mọ̀. Ó pè mí mo gbé, ó ní kí n má lọ bẹ̀ mọ́. Mo turn mo dé bí báyìí. Ó ní wá explain fún mi tí n bá dé. Mo dé sìn. Mo ń bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ gangan. Ó sọ nǹkan kan fún mi. Kí ló dé náà? Should trust. Crush. Kí ló ń ṣe lórí fóònù mi? Mo delete contacts tó need. As a matter of fact, contact Bọ́lájí ni mo block. Mo lè ti delete it. And mind you, for now, any number tó o bá ti mọ̀. Kí ló dé?
ṣé mo pé tó lè pé Banji mọ̀ gbogbo nǹkan tó wà láàrin wa ó ti ń fi blackmail and I'm double sure pé bó ṣe call ẹgbẹ́ kan ò rí ẹ̀yìn he's trying to do the same thing ó fẹ́ blackmail because already ó ti ń blackmail mo mọ iye tí mo ti kú fún ọ̀bọ yẹn all because ó mọ nǹkan tó ń ṣe láàrin ìlú àti that's it for him to have called you ó ń fẹ́ rí ẹ fún kankan definitely for a blackmail ẹ mi ìdẹ̀ lajú mi sílẹ̀ kó blackmail ẹ that guy is a traitor he's a straight betrayer I know what I'm talking about ọ̀rẹ́ lè ní ilẹ̀ mọ̀ ọkọ̀ tó lè ṣe I know them more I will handle it. Okay. Níbo ló bá travelling process wáyé? Because wọ́n gan ló dá gbogbo eléyìí rẹ̀. Kádùn kò ti ṣe yẹn tán nísìn. Àti travel gbogbo eléyìí ò tún ní máa ṣẹlẹ̀ sí wa. Níbo ló bá dé? Ẹ ṣí bèjì. Mo wà lórí ẹ̀. And trust me, we are traveling. Hattori, yeah, be mid next month. I should be traveling. What's your time, man? Forget about the book. You better actually know. I can't join. I can't refresh. Come on, drink. Fuck on, ballet. Take me hand in it. Hello, Ireti. Níbo ló wà? Mo sọ wọ́n di kúsà ìdẹ́ náà. O lè wá mọ́kẹ̀. Kí ló ṣẹlẹ̀? O ti rí pírọ̀dù ẹ̀. God. Ṣé pé nọ́mbà woman yìí tó ń gbé sí mi? Ṣé o ti block mi ṣá? O ti block mi ni. Bí wọ́n bá ń pe nọ́mbà tó ń bízì. Èèyàn tí mò ń pè tó ń lọ, ó máa ń pè tó ń bízì. Definitely woman yìí ti block mi. Ó mọ̀ bá mi bẹ́ẹ̀. Ó ti outsmart mi nìyẹn lójú ara ẹ̀. Ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn Ọlọ́run nìkan ló yé. Ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn Ọlọ́run nìkan ló yé. Lódodo lódodo lẹ́ẹ̀fi ṣọ̀rọ̀ àṣírí. Mo ní lódodo lẹ́ẹ̀fi ṣọ̀rọ̀ àṣírí. Baby. What's up, man? Ó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n kò sóhun tó pamọ́ lójú Ọlọ́run. Eléyìí tí mo wà lẹ́nu yìí. I'll take the drink later. No, just take it now. Kó ba lè fún ẹ energy. Tẹ́ mú díẹ̀. Ní ìlú ṣe pàtàkì ìyá rẹ̀. Mú díẹ̀ kó ba lè fún ẹ ní energy. Energy bí báwo? Energy. Bẹ́ẹ̀, ó máa fún ẹ ní energy. Mú sí. Nísìnyí wáyé pé ó máa wà òkè. Wọ́n ṣe tí mo wá fún ST tó ṣe 2 rounds tó sọ pé rẹ̀. Kí wàá lọ expect? Kí ni? 2 rounds? Yeah. Is that not enough for you? It's not enough. Tí bá wá fún TDB ńkọ́? TDB? You don't need TDB. Till daybreak, of course. Till daybreak? Yeah. Tó bá wá fún yẹn, ọwọ́ mélòó ló wá fẹ́ ṣe? How many rounds ló máa ṣe? Ojú odù mélòó ló rò bí Fani? Ojú odù? 16 àbí 16? Yes, 16. 16? That's why they call me 16. Then no problem. Tí bá ṣe 16 lára máa tó wà òkè bọ́ ilé tó ṣe yẹn kò tẹ́ mi lọ́rùn rárá. Wá ò nílé pa ẹ̀mí. Bó ṣe mú drink yẹn sìn wá relax, a máa tún wọlé lọ àmọ́ lọ́wọ́. Ṣé o máa kọ́ tó ṣẹlẹ̀? Mo láwọn lions tí máa pè fún ẹ. If you want 32, máa fún ẹ. Even if you want 100 rands, they are always ready for you. I don't mind. But for me,
èmi ò rò pé agbára tèmi lè gbé yẹn. Serious. Arrange àwọn tó bá máa arrange ká ṣeré everybody wà okay. No problem. Ọ̀pẹ mi wà mo wà okay rárá. Don't worry. So drink my coke wà okay. I'm even feeling it now. But just let me work. No then problem. we can go back and baby. okay. Fún mi rìn mọ́ bọ̀. Okay. 16. Àwọn lion ni wọ́n kún fún ìwọ bá o. Ojú tó lé, ojú tó kó, ojú tó lé, ojú tó kó, fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Delivered. Balance mi kọ́. Ìṣòmọ̀ pé mo ní account number ẹ̀. Má worry, má ṣe transfer àwọn fún ẹ̀. Wàá rí alert mi fún. Ẹ̀tọ́ wa ṣe kí ni kó wà òkè ni kó má sí ẹni fọkàn kan rárá. Sorry. Iṣẹ́ yẹn ṣiṣẹ́ tẹ́lẹ̀ pé níbo lè trace tó ṣe wá kàn gbé wá láti US gan nìyẹn ó máa bá ń bẹ̀ at least iṣẹ́ tí wọ́n ti ń ṣe tó yẹ pé èèyàn ìfẹ́yàwó èèyàn bímọ èèyàn kọ́ lè yọra mọ́tò tí wọ́n fi lè gbádé sínú aerodrome estate ó ti pẹ́ náà so gbogbo àwọn banks tó download app wọn sórí fóònù yìí so ẹ máa ní access àti login sínú ẹ̀ straight so ẹ lè move away gan in fact but tẹ́ bá ti move away ìyẹn máa rí lórí fóònù and ìyẹn máa attract another charges so ẹ má yọ mí settings o tó gbogbo àwọn ará tèmi oh yeah okay. Okay, olú password fún okay máa fi lè jẹ break ẹ. Good. Yeah, I'm done. Done. Yeah. So, let me pé tí kò bá wọlé sórí fóònù yẹn sí, ó máa pẹ́ lórí fóònù yẹn. So, this is very important. Anytime tẹ́ bá ti ṣe any transaction, kẹ́ ẹ make sure pé ẹ digit àwọn kíní Safari yẹn, kẹ́ ẹ lọ clear gbogbo àwọn kíní Safari yẹn, kẹ́ ẹ clear lórí fóònù yẹn. Wọ́n yẹ kẹ́ anybody ní access fún yín just anyhow. Èmi nìkan ni mo lo fóònù yẹn, security tó wà ní ìkan wọ́n pọ̀ gan, kò tiẹ̀ séyàn tó ní access fóònù. Lẹ́yìn yẹn kò sí problem. Ojú tó lé, ojú tó kó, ojú tó lé, ojú tó kó, fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Hello Kúnbi, ó jókòó lábẹ́ igi òru, òun fi òróró, ó fi ń dín ẹyin òróró jẹ. Ó ti gbàgbé wípé tó bá gbin igi òru, ikú oró ló máa ká o. Ta ló sọ̀rọ̀? Ó mọ̀ mí lọ́sàn-án, kò yẹ kó ṣe máa gbéná ojú mi lóru. Má sọ fún mi pé òun mẹ́ni tó ń sọ̀rọ̀. Ó greedy gan o. Yeah, ó greedy gan. Yes, ìwà olójú òkòrò ni ẹ náà. Why tó ṣe máa lọ block line mi lórí fóònù Àjọkẹ́? Why? Èmi selfish. Èmi selfish àbí wọ gangan nù ilé olójú òkòrò? Aláìlámọ̀júkọ̀. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́mi ti ṣe fún ẹ. Tí Àjọkẹ́ ṣe fún ẹ, still ó fẹ́ máa blackmail wa. Ọ̀dàlẹ̀ ni ẹ. Now listen to me. Surely. Torí pé wọ́n mọ ohun tó wà lẹ́yìn, wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀. Ká ló mọ ohun tó ń ṣẹlẹ̀ ni, tó mọ ohun tó wà ń rán mi, ló ń máa sọ ohun tó ń sọ. Kí ló wà ń grand tí mi ò mọ̀? Owó yẹn ṣẹlẹ̀ from Genesis, Exodus, even to the Revelation ló ṣàlàyé fún mi. Lọ́jọ́ tí inú mi dùn
tó mú ẹ lọ sọ́dọ̀ honorable ẹ̀gbọ́n ẹ̀. ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn ọlọ́run nìkan ló ọ̀rọ̀ tó pamọ́ lójú Very handsome man. Thank you, sir. My baby girl. Anyway, young man, kí lorúkọ ẹ? Adekunbi. Oh, Adekunbi. That's right. Ṣorí ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, ọwọ́ wa ló dàgbà sí. Àwa aláwo dàgbà nù. Bó ṣe wá dàgbà tó kò sọ̀rọ̀ ọkùnrin kankan fún wa rí. Ìwọ ni first person tó máa sọ̀rọ̀ ẹ̀. Ó dẹ̀ ń sọ ó máa ń rànnù mọ́ ni. So ìyẹn yé wa. Good. That's very good. That means you're very lucky. Oh, thank you, sir. No, ìwọ kọ́ ni mo ló lucky. Òun ló lucky to get a man like you. Yes, because bí wife tèmi ṣe ní luck bó ṣe ní brave luck wà ní ṣe. Anyway, kí ni mo lè ṣe fún ẹ o? Ṣé o lè ṣe ṣèlú ṣá? Òṣèlú àwọn tá a máa gbọ́n ta náà ni. Òṣèlú dáa. Òṣèlú táwa ń ṣe òṣèlú láti sin àwọn aráàlú ni ó yẹ kó yí ẹ á tún yí ẹ jù bẹ́ẹ̀ lọ àwọn oníṣọ̀jẹ̀lú òṣèlú làwa. tí máa tètè ní irú lẹ́yìn báyìí I can go to go. gẹ́gẹ́ bí ọkùnrin sọ̀rọ̀ ní problem máa tó bá ku èmi àti ẹ gẹ́gẹ́ bí ọkùnrin àtúnṣọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. Uncle ẹjọ́ ẹ má bínú ṣé ẹ ti ṣiṣẹ́ ní media house kankan rí ni àbí ẹ̀ ń ṣe film? Ojú yín look very familiar. Not at all. Film? No. Èmi ò tẹ̀ like camera. I'm a very shy person. As in, mo like privacy ni. I'm a very camera shy person. Nígbà tó bá ṣe ṣòṣèlú ò ní tijú o. Ẹ tó bá tó my hopes. Top position bá fire wá fire wọn padà. No problem, sir. Ẹ jẹ́ kí mi lọ yọjú sí nǹkan tí mo ń ṣe kitchen. Mo bọ̀. Ẹ kú jókòó. This is beyond expectation. Hello, honorable. Báwo lọ kọ mítìn? Beyond expectation. This is beyond expectation. Ẹ má bínú pé mo ní kẹ́ wá rí. Ṣé bínú? Nǹkan kan ń yà mí lẹ́nu. Ẹ jọ̀ọ́, kí ni sọ́ọ̀nì mi gan? Àgúnbí Adé ni sọ́ọ̀nì. Ẹ jọ̀ọ́, ìlú wo lẹ ti wá? Ẹ má bínú. Ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ìlàkà. Ẹ̀ẹ́dẹ̀ tán mọ́ Ogun State lábẹ́òkúta. Ilé ọlọ́run àtàwọn. Ṣé kò sí? Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ṣé gbogbo ọ̀rọ̀ tí èmi àti yín bá sọ lẹ́nu ṣé ìyá ọkọ mi ò ní gbọ́ ṣá? Ṣé rí èmi tí ẹ ránṣẹ́ pè mí tí mo lè jẹ́ yín? I think I'm a matured man, so you understand. Ẹ jọ̀ọ́, èèyàn kan tí mo mọ̀ púpọ̀ ni. Ṣé ló dàbí pé wọ́n bẹ́ èèyàn kan sí méjì? Bẹ́ẹ̀ méjèèjì ṣe jọra yín tó. Serious? Very nice, warm, kind-hearted, responsible gentleman. Mo máa miss ẹ o. Mo máa miss ẹ o. Madam, listen, just take it easy, okay? Italewa, do you understand? And I want you to one bed job, please. Just take it easy, okay? You can talk to me. Just tell me.
Sherry, mo ti mọ Kúnlé látìgbà tí mo ti wà ní secondary school. A close gan. A dẹ̀ nífẹ̀ẹ́ ara wa púpọ̀. Àfi ìgbà tí olórí burúkú máa ṣàǹfààní honorable yìí. Ọkọ yín honorable ń lẹ́pẹ́ lórí burúkú sí i. Definitely there's something you're not talking about. No. Sherry, I think I went too emotional. Jẹ́ ká gbàgbé ẹ̀. Nǹkan tí mo pè é fún gangan. Ṣé ó yẹ yín? Madam, see. I understand you. As a matter of fact, Sherry, me tell you, mo mọ̀ ju bẹ́ẹ̀ ṣe gbọ́n wọn lọ. Madam, yẹ kí n sọ tọrọ fún yín. Sherry ọkọ yẹn olórí burúkú máa ṣàǹfààní. Táwọn àbáyé kò dáa fún wọn, alálẹ̀ ìjẹ́ kò sọ bẹ́ẹ̀ ni mo sọ. Because àwọn náà báyìí mi tí mo wà. Àwọn ni wọ́n báyìí mi jẹ́ dírẹ́bì tí mo wà tí ó pé mo láti máa rí obìnrin kí n tó jẹun. Àwọn ọlọ́pàá kàdà nàìjíríà. Ilẹ̀ family tó jẹ́ pé the only thing tí àwọn òbí mi fi sílẹ̀ fún wa nìyẹn tàdógún bá. Tá gbójúlé, tá ń bẹ́tà láti sustain àwa, láti rán lọ sí ilé ìwé, láti ṣe everything in life wa. Wọ́n fẹ́ wọn gbára wà lọ́wọ́ wa. Ẹ̀gbọ́n kan tuntun mo ní, ó tún padà. That wicked, heartless man. Ọlọ́run ní fèrè fún mi. Honorable ló bá yọ mí jẹ́. Mo fẹ́ honorable tán. Mo tún lè ṣe lọ́jọ́ kan. Mo tú ilé torí mo fẹ́ tún tò. Ni mo kan àwọn nǹkan kan tó kójọ síbì kan. Nínú yàrá wa, àwọn tó ti lò fún rituals, politics, àwọn tó ti fi ṣe oríṣiríṣi orúkọ wọn, oríkì wọn, ìlú wọn, nǹkan tó fi wọ́n ṣe, age wọn, informations àwọn ènìyàn generally, àti shrine tán ti lò wọ́n. Ó tójú gbogbo àwọn kíní ẹ̀ so that a máa renew ẹ̀ lọ́dọọdún. Mo rí gbogbo ẹ̀ ni mo fi wáyé picture Kúnlé láàrin wọn àti information Kúnlé. Ibẹ̀ ni mo ti mọ̀ pé honorable ló pa Kúnlé mi. Your ex. Yes. Mo hate honorable tó jẹ́ pé mo lè pa àmọ́ mi lè fọwọ́ mi báyìí pààyàn. Kódà ìgbà tí mo discover pé mo lóyún fún honorable gan, mo lọ yọ oyún yẹn ni níbi tí mo hate ẹ̀ dé. Bó ṣe wà yẹn tó máa ní kí n pa mi lè mú débẹ̀ yìí tó pa. Tí máa rẹ̀ tó lè bá mi pa léni kó lè di ọ̀la. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ṣọ́ra àwọn kan tó ń sọ yìí kò ṣòro rí fún mi tó kémi àti ẹ̀rọ ká sọ̀rọ̀ one-on-one. Ó ṣe ń sọ̀rọ̀ ni ọ̀rẹ́ ni wá now. It's normal to misunderstand, but anytime we misunderstand, we should misunderstand to understand each other. Níbo wá ló ti fẹ́ ká rí ránṣẹ́? Màá forward address mi tá bá ti pàdé sí. Okay, that's fine. Let's sit down and talk. Ojú tó lé, ojú tó kò, ojú tó lé, ojú tó kò, fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Èmi fẹ́ mọ òfin tó tó, àfi kí n mọ bó ti ń lọ. Ó kọjá fẹ́ǹsà, ó kọjá fẹ́ǹkálá, ó kọjá fẹ́ǹsà, ó kọjá fẹ́ǹtẹ̀lẹ̀. Ẹ fẹ́ mọ òfin tó tó, ẹ̀yin fẹ́ mọ bó ti ń lọ. No one knows, no one knows, no one knows the root of life. I tell you what is beneath the surface is unimaginable. I felt I understand the rules of life, but I never knew life is so deep, deeper than the deepest sea. No one knows, no one knows, no one
fact of life. What you see beneath the surface, I tell you, it's unimaginable. Àwa ń finú wé wọn ẹni pé a mọ̀ wọ́n. Ojú wọn làwa ń rí, a ò mọ̀nú wọn. This is beyond expectation. Beyond expectation. This is beyond expectation. Beyond expectation. Alright. Yeah. Kí ló fẹ́ gan-an? Kí ni mo fẹ́? Well, I want her. Tani. I want that woman. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Ṣé o mọ̀ pé èèyàn burúkú ni ẹ? Ẹni ibi ni ẹ tí pamọ́ rí balùwẹ̀. Ìwọ. You want that woman. Aláìdá ni. Olè, ọ̀lẹ, olójú kòkòrò ni ẹ. Èmi ni mo ní díẹ̀. Mo pè é kó wá jẹun. O tí ẹ wá fẹ́ mú lọ dání nìkan o fẹ́ lé mi kó ń dẹrù o kì í ṣe bẹ́ẹ̀ ẹ bá fún yàn lóúnjẹ mi ò kí ń fojú ẹ̀ bùkì. Ìdí ẹrù ẹ guy you too funny. Ìdí ẹrù tiẹ̀ ìwọ lè máa sọ fún mi pé ìdí ẹrù ẹ ṣé gbogbo nǹkan tó rò pé mò ń ṣe yẹn ṣé o rò pé mò ń ṣe torí Ọlọ́run ni mò ń ṣe torí kémi náà lè gẹ̀ẹ́n ni. Ó mọ̀ mí náà. Tell me kí ló ṣe? No, tell me. Kí ló ṣe? The only thing tó ṣe ojú pé bóyá ìwọ ló pa chief lọ. Fine, ó pa honourable. Which mo lè ṣe fúnra mi. Ìwọ lè pa honourable fúnra rẹ̀. Ṣé o ti gbàgbé ni? Ó mọ̀ pé ká pa ẹ̀ yẹn. Òun ló rọ̀ mí lọ́rùn jù. Over 2 dozen souls ló ti tọwọ́ mi bọ́. Èyí tí mo ṣe fún ẹ lọ́jọ́ yẹn, I did it intentionally. Right. Kill him. Kí ló ṣe ó sásẹ́yìn ni mo mọ̀ pé o lè ṣe ó láyà ẹ̀. Èmi ni mo lè ṣe. So mi ò ṣe lásán. Èmi mọ̀ bó ṣe rí tẹ́lẹ̀ náà. Kó tó di pé deal woman ìbẹ̀rẹ̀. Now see yourself. You're turning around town. You have everything to yourself. Tí n bá pè é gan, kó fún mi lówó. Èló náà fún mi. 10K, 15K. Guy, I want to be in charge too. And guy, listen. Anytime. My phone, 5 million naira. Fi lady alone sílẹ̀. Tó bá possible, kí mi àti ẹ má pàdé mọ́. Guy, me ò wá anything. I want that woman. 8 million. Woman yẹn ni mo fẹ́. 10 million. I want her. 15 million naira cash. I want that woman. You have your lover. O ti lẹ́yìn tó ń fẹ́ mẹ́. Fi woman yẹn sílẹ̀ fún mi. Báyìí. Yeah. Má jà pẹ́ mi. Ògiri ilé tíṣú yẹn. Jẹ́ kí n jẹ́rẹ́ láyé ẹnìkan láyé. Confirm. Kí n fẹ́ kí owó àbí obìnrin dá wà láàrin mi àtàwọn ọ̀rẹ́ mi. Má filẹ̀ fún ẹ. Láti ṣẹ́jú ìlọ. No step aside. Wow. Kasi à ń sọ nìyẹn náà. But make sure you are very smart about it. Yeah, well, you know me, BJ. Ìwọ fún ara ẹ̀, o máa ń pè mí ní Mr. Smart. So don't worry. I want to. Yeah. This is
beyond expectation. Beyond expectation. This is beyond expectation. Beyond expectation. Ojú tó lé, ojú tó kò, ojú tó lé, òfin tó tó, kí n mọ bó ti ń lọ. Inumidu, you need to stop doing this to yourself and forget about Kombi. It's not all about Kombi. It's all about Odusanya. You know how much I love you. Because you could be jealous, you. It's my brother. So what do we do now? Because with this evidence, I report someone up. I think that is the best thing to do. Do you know what? I have an opinion. Opinion? Tell me about it. You know, Honorable was a generous man. Yes, he is. And gbogbo ará ìlú ló nífẹ̀ẹ́ wọn. Even orí ọjọ́ tó ń rí wọn kú. Bí everybody ṣe ń sunkún sí gbogbo olùdarí, like, it shouldn't be honorable. So that kind of man, tó yẹ pé ìgbà tó wà lórí post, ó gbẹ́ kànga, ó ṣe gbá, ó ṣàwó ṣọ̀nà, all those good things he did, and everybody till now, all she believe pé honorable ni o, he is the best, he has been the best. Tó bá fi evidence yìí bá ẹ̀sìn tó lọ fi ràn ọlọ́pàá, tí wọ́n arrest Sister Jọkẹ́, tí wọ́n dẹ̀ sọ tẹnu wọn fún un. Tell me, honorable tí everybody ń ṣàdúrà fún, àwa dẹni tí wọ́n ṣépè fún, adẹni tó yẹ pé wọn kì í sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa mọ́. Is that what you really want for him? That's true. Oh, God. Maybe we should just delete this and just let peace reign. It's okay. This is so hard. This is so hard. Níwọ̀n ìgbà tí mo bá ṣì wà láyé, tí mo dẹ̀ mọ̀ pé àǹtí Àjọkẹ́ yìí wọ́n lọ́wọ́ nínú ikú Honorable, ẹ̀rí ọkàn á máa jẹ́ mi. Kò sí nǹkan tí mo lè ṣe, máa lọ report fáwọn ọlọ́pàá ni. Inú mi dùn. This is beyond Inú mi dùn. expectation. Inú mi dùn. Beyond expectation. Nídìí mo pè é kó wá jẹun. Ó tiẹ̀ wá fún mi lọ́dá nìkan. Ó fẹ́ lé mi kó jẹun. Ìdí ẹrù tiẹ̀. Ìwọ lè máa sọ fún mi pé di ẹrù ẹ̀. Ṣé gbogbo nǹkan tó rò pé mò ń ṣe yẹn? Ṣé rò pé mò ń ṣe torí Ọlọ́run ni? Mò ń ṣe torí kémi náà lè gẹ̀yìn ni. Ó mọ̀ mí náà. Tell me kí ló ṣe? No, tell me. Kí ló ṣe? The only thing tó ṣe ojú pé bóyá.
tó pamọ́ lójú èèyàn Ọlọ́run nìkan ló yé ọ̀rọ̀ tó pamọ́ lójú èèyàn Ọlọ́run nìkan ló yé lódodo lódodo left àṣírí. This is beyond expectation. Beyond expectation. This is beyond expectation. Beyond expectation. Makia, Celia, it's beyond expectation, my yourself,